nítorí ọ̀rọ̀ àwọn fúlàní yìí àwọn gómìnà ilẹ̀ yorùbá tètè gbọ́dọ̀ rí tinubu o. nínú ọ̀sẹ̀ yìí ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹjọ oṣù kẹrin tá a wà yìí àwọn ará àlà níjọba ìbílẹ̀ àríwá àkúrẹ́ jáde wá sílùú àkúrẹ́. kì í ṣe èrò kékeré o, èrò tó pọ̀ gan-an ni. nígbà tí wọ́n sì ń bọ̀ wọ́n gbé òkú mẹ́ta dání. wọ́n di òkú náà sẹ́yìn ọ̀kadà wọn. wọ́n sì wá sí alágbàká nítòsí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ ondo níbẹ̀. wọ́n fẹ́ fi hàn gbogbo èèyàn pátá ohun táwọn fúlàní darandaran àwọn fúlàní ajínigbé ń ṣe fáwọn èèyàn wọn. àwọn ará abúlé àlà yìí ni wọ́n gbé àwọn òkú wọn sórí ọ̀kadà wọ́n wá fi hàn gómìnà Lucky Ayédatiwa kó lè mọ bí ayé ti ń ṣe wọ́n lọ́dọ̀ wọn. wọ́n ní àwọn àgbẹ̀ náà ń lọ sóko wọn ni. níbẹ̀ ni àwọn afẹ̀míṣòfò fúlàní onímàálù náà ti jáde sí wọn tí wọ́n sì dáná ìbọn bò wọ́n. kò sì sí ohun tí wọ́n torí ẹ̀ pa wọ́n ju kí wọ́n lè lé wọn ní abà náà. torí báwọn fúlàní kan bá ti ń fi màálù jẹ oko wọn bẹ́ẹ̀ làwọn fúlàní míì tí wọ́n ti wà nínú igbó ń jáde sí gbangba láti wá jí àwọn èèyàn gbé tí wọn yóò sì pa àwọn tí wọ́n bá fẹ́ pa wọn yóò sì tún sá padà sínú igbó wọn. ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún nínú oṣù kẹta ọdún yìí kan náà àwọn mẹ́rìnlá làwọn fúlàní wọ̀nyí pa níjọ́ kan náà lágbègbè kan náà. ní abà adémẹ́kùn ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n pa wọ́n lábà pásítọ̀ abà Sunday àti abà òyìnbó. gbogbo àwọn abúlé yìí kún ara wọn ni o. bí àwọn ọ̀daràn yìí bá sì ti pa wọ́n tán bẹ́ẹ̀ wọn yóò sá wọ inú igbó ọba lọ níbi tí wọ́n ti sọ di ibùbá wọn tí kò sì sẹ́ni tó lè wọbẹ̀ mú wọn. kó tó dìgbà yìí náà àwọn fúlàní yìí kan náà ti kọ́kọ́ ṣòro ní abà òyìnbó tí wọ́n sì pa àwọn 5 lẹ́ẹ̀kan náà. àwọn àgbẹ̀ tó dáko wọn jẹ́jẹ́ ni wọ́n. bẹ́ẹ̀ náà làwọn ajínigbé fúlàní yìí ti pa ọkùnrin kan tó gbìyànjú láti sá mọ́ wọn lọ́wọ́ nígbà tí wọ́n fẹ́ jí i gbé. ọ̀rọ̀ náà ti le débi pé bóyá ní ọ̀sẹ̀ kan yóò kọjá dáadáa táwọn fúlàní yìí kò ní pààyàn tàbí jíìyàn kan gbé ní ìpínlẹ̀ Ondo yìí. bí wọ́n bá sì ti pa àwọn àgbẹ̀ yìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ náà yóò kó ara wọn jọ tí wọn yóò sì gba iwájú ọ́fíìsì gómìnà lọ. wọ́n ń fẹ́ kí Lucky Ayédatiwa kó ṣe kinní kan sọ̀rọ̀ ọ̀hún ni. ọmọkùnrin kan tó jẹ́ ọ̀kan nínú àwọn aṣáájú ọ̀dọ́ nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re Ẹniọlá Ọ̀jájú ni sọ̀rọ̀ ilẹ̀kùn. ẹni tó bá sì wo fídíò àsìkò tí wọ́n jí ọmọkùnrin náà gbé tí àwọn fúlàní gbébọn sí i látàrí tí wọ́n ń pé wọ́n fẹ́ pa á tí ọmọkùnrin náà sì ń bẹ gbogbo àwọn aṣáájú ilẹ̀ yorùbá pé kí wọ́n dìde láti ran òun lọ́wọ́ kí wọ́n gbà òun lọ́wọ́ àwọn ajínigbé yìí tọ̀hún yóò mọ̀ pé nǹkan ń ṣe wá nílẹ̀ yorùbá yìí lóòótọ́. ọmọkùnrin náà padà jáde o òun ló sì ṣàlàyé pé lọ́sàn-án gangan làwọn fúlàní onímàálù wọ̀nyí jí òun gbé ní gbangba òde àkùnná àkókò nígbà tí òun wa mọ́tò òun lọ. ó ní pẹ̀lú ariwo tóun pa òun kò ríjọba kó wá gba òun sílẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ajínigbé yìí kò yéé lu òun lójoojúmọ́. ó ní láàrin ọjọ́ 12 tóun fi wà lọ́dọ̀ wọn ìyẹn láti ọjọ́ 17 oṣù kejì ọdún yìí wọn a máa lu òun tó 62 níjọ́ kan. ó ní bí wọ́n ṣe ń lu òun bẹ́ẹ̀ lòun gbọ́ igbe àwọn obìnrin míì tí wọ́n ti jí gbé igbe àrò tí wọ́n sì ń ké bà òun nínú jẹ́ kọjá àfẹnusọ. Ọ̀jájú ní lọ́jọ́ tí wọn yóò jí òun gbé yìí nínú igbó làwọn fúlàní onímàálù náà ti jáde. àwọn aṣọ àwọn ológun ni wọ́n wọ̀ wọ́n sì dúró láàrin ọ̀nà bí ẹni pé wọ́n ń ṣe iṣẹ́ ìlú ni. àfi bí òun ṣe débẹ̀ tí wọ́n yọ ìbọn sóhun bẹ́ẹ̀ lẹ́nu òun wọ wòwò ṣé lójú iná léwùrà ń hurun dán. bẹ́ẹ̀ ni kì í ṣe pé ilẹ̀ ti ṣú ọ̀sán gangan ni. ó ní lẹ́yìn tí wọ́n ti mú òun tí wọ́n sì ti fi ìyà pa òun lórí tí wọ́n sì ní kò sí bí òun ṣe lè yọ àfi táwọn èèyàn òun bá kó owó wá ní kíákíá pàápàá tóun kò sì rí ẹnìkan tàbí ìjọba kan ṣètò kankan láti gba òun. ìgbà náà lòun bẹ̀rẹ̀ sí í tọrọ owó kiri tí òun sì ń pariwo níbi tí wọ́n de òun mọ́ pé kí àwọn èèyàn gba òun. ó ní nígbẹ̀yìn àwọn kò rí owó táwọn èèyàn náà láwọn fẹ́ gbà pé àmọ́ àwọn rí mílíọ̀nù 17 kó fún wọn. ó ní mílíọ̀nù 17 náírà òun pàápàá àwọn kò rí ẹni tó máa gbé e wá bá àwọn níbi tí wọ́n gbé òun pamọ́ sí pé ìyàwó òun ló tún ṣẹ̀ṣẹ̀ forí lakú láti wá gbé owó náà fáwọn ajínigbé fúlàní wọ̀nyí.
níbi tí ọ̀rọ̀ sì wà gan nìyí o. Nígbà tí àwọn Fúlàní yìí bá jí àwọn èèyàn gbé tí wọ́n sì gba owó lọ́wọ́ wọn báyìí, wọn kò ní fi irú iṣẹ́ bẹ́ẹ̀ sílẹ̀. Àbí ẹni mélòó ló lè ṣe iṣẹ́ kan tí yóò sì rí mílíọ̀nù 17 níbẹ̀ láàrin ọ̀sẹ̀ kan sí méjì? Bẹ́ẹ̀ àwọn owó yìí, irinṣẹ́ ìjàmbá ni wọ́n ń fi púpọ̀ nínú wọn ra. Wọn yóò ra ìbọn, wọn yóò ra idà àti àwọn ohun ìjà olóró míì. Ohun tí apá àwọn ológun kò sì ṣe ká wọn bọ̀rọ̀ rèé, nítorí irinṣẹ́ wọn nígbà míì ojú tí àwọn ọlọ́pàá tàbí tàwọn sọ́jà pàápàá lọ. Olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ààbò Nuhu Ribadu ṣẹ̀ṣẹ̀ sọ ni o pé kí àwọn èèyàn yé fún àwọn ajínigbé lówó, pé bí wọ́n ti ṣe ń fún wọn lówó ló ń jẹ́ kí iṣẹ́ náà máa gbilẹ̀ sí i. Ìmọ̀ràn náà dáa, àmọ́ ta ni yóò tẹ̀lé? Ìdí ni pé nígbà tí wọ́n bá jí èèyàn àwọn kan gbé tí wọn kò rí ọlọ́pàá nítòsí tàbí ẹni tí yóò gba tọ̀hún sílẹ̀, tí wọ́n sì ti mọ̀ pé ikú ló lè gbẹ̀yìn ẹ̀ fáwọn èèyàn wọn tí wọ́n jí gbé yìí, ohun tó ń jẹ́ kí púpọ̀ nínú àwọn èèyàn máa lọ sanwó fáwọn ajínigbé nìyẹn. Bí èèyàn bá sà ń gbàdúrà pé kí òun má tẹ́, tó bá tẹ́ tán àdúrà kí òun má kú ni yóò máa gbà. Bí ọ̀rọ̀ bá sì ti bá ọlọ́gbọ́n ní kọ̀rọ̀ nígbà míì, ọlọ́gbọ́n a máa padà wá dòmùgọ̀ ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ Haúsá ni kinní náà dé dúró. Ohun tí àwọn olóṣèlú wa sì ń sọ ni pé kinní náà kò lè dé ilẹ̀ Yorùbá láíláí. Yàtọ̀ sí èyí, àwọn èèyàn kò tètè gbà pé àwọn afẹ̀míṣòfò ni wọ́n. Níṣe ni àwọn míì ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ kinní náà tí wọ́n sọ pé mùsùlùmí ni wọ́n ò jẹ́ pa mùsùlùmí ẹgbẹ́ wọn. Àwọn mìíràn sì ń tan ara wọn pàápàá lókè ọya pé wọ́n fẹ́ gba ilẹ̀ Nàìjíríà fún Islam ni. Àfi nígbà tí àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí wọ inú mọ́ṣáláṣí tí wọ́n ń pààyàn tí wọ́n sì ń jí àwọn èèyàn gbé níbẹ̀, nígbà náà ló yé gbogbo àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé àwọn eléyìí kò wá fún Islam. Iṣẹ́ kan ṣoṣo tí wọ́n mọ̀ ní láti fẹ̀mí àwọn èèyàn ṣòfò, kí wọ́n jí àwọn èèyàn láti gbowó tí wọn yóò máa ná tàbí fi ra ohun ìjà sí, kí wọ́n sì fìbọn gba ìlú onílùú kí wọ́n lè rí ibi tí wọn yóò máa gbé. Ọ̀jájúní sọ̀rọ̀ pé òun rí àwọn kinní kan nígbà tí òun fi wà lọ́dọ̀ àwọn ajínigbé yìí. Nígbà náà lòun mọ̀ pé ọ̀rọ̀ wọn kì í ṣe kékeré rárá. Ó ní ìpínlẹ̀ Ondo nìkan, inú igbó tí àwọn Fúlàní wọ̀nyí ti sọ di tí wọ́n jẹ́ 28 tó jẹ́ apá àwọn agbófinró kan kò ká wọn nítorí wọn kò lè débi tí wọ́n wà náà rárá. Ó ní aginjù tí wọ́n fi ṣe bùbá lẹ́kìtì jẹ́ 16, bẹ́ẹ̀ ni wọ́n ní 7 lọ́ṣùn tí wọ́n sì ní 5 ńláńlá ní ìpínlẹ̀ Ògùn. Bí ọ̀rọ̀ náà sì ti rí, àfi bíi pé àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ti yí ilẹ̀ Yorùbá ká pátápátá. Àwọn ohun aburú tí wọ́n sì ń ṣe nílẹ̀ Haúsá lọ́hùn-ún wọ́n ti kó o dé ibí yìí gan-an. Àwọn èèyàn ń béèrè pé báwo wá làwọn ajínigbé wọ̀nyí ṣe wọ ilẹ̀ Yorùbá tí wọ́n sì fi ní àwọn bùbá tó báyìí. Ìwádìí fi hàn pé kì í ṣe ọjọ́ kan ni wọ́n dé o, wọ́n ń dé lójoojúmọ́ ni, àti pé títí di àsìkò tá a wà yìí náà ni wọ́n sì ń wọlé. Bí tírélà bá kó ẹrù lọ sílẹ̀ Haúsá láti Èkó tàbí ibikíbi nílẹ̀ Yorùbá, nígbà tí yóò bá padà wá, àwọn ọmọ ilẹ̀ Haúsá tí yóò bá wá yóò lé ní 50 dáadáa. Bẹ́ẹ̀ ni kì í ṣe tírélà kan ló ń ṣe báyìí, gbogbo tírélà tó ná ilẹ̀ Haúsá yìí ni. Bí àwọn tírélà yìí ti ń kó àwọn ọmọ ilẹ̀ Haúsá yìí wá, bẹ́ẹ̀ náà ni wọ́n ń kó àwọn afẹ̀míṣòfò yìí mọ́ wọn. Bí wọ́n bá sì ti ń bọ̀, bẹ́ẹ̀ ni wọn yóò máa já wọn sílẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àwọn tí wọn yóò já sílẹ̀ láti Ògbómọ̀ṣọ́, tí wọn yóò já sílẹ̀ ní Ọ̀yọ́, àti àwọn tí wọn yóò já sílẹ̀ níbàdàn. Bó bá sì jẹ́ ọ̀nà Oǹdó ni wọ́n ń bá bọ̀, gbogbo inú igbó tó wà lọ́nà náà ni wọn yóò ti máa já wọn sílẹ̀, tí àwọn yẹn yóò sì máa wá àwọn ará wọn lọ. Àmọ́ ibi tó le jù sí ni Ṣàgámù, pàápàá láàrin Ògèrè, níbi tí àwọn èèyàn náà pọ̀ sí lójú títì. Lẹ́yìn náà ló kan Kárà lÉkòó. Paríparí rẹ̀ sì ni pé bí àwọn ọmọ ilẹ̀ Haúsá náà pé 1000 lẹ́ẹ̀kan, bí wọ́n bá ti wọ ibi méjèèjì yìí, kò sẹ́ni tí yóò rí wọn mọ́. Ohun tó sì mú nǹkan dàrú mọ́ àwọn aláṣẹ tiwa lójú nìyẹn, nítorí bí àwọn ọmọ ilẹ̀ Haúsá tí wọ́n wá iṣẹ́ ajé wá sílẹ̀ Yorùbá ti wà, bẹ́ẹ̀ làwọn tó jẹ́ wọn kò bá ohun méjì wá ju iṣẹ́ afẹ̀míṣòfò àti ìjínigbé lọ wà láàrin wọn. Tí wọ́n bá sì ti wọlé síbì kan, inú igbó tó bá wà nítòsí ibẹ̀ ni wọ́n ń lọ. Ibi tí wọ́n sì ti kó wàhálà bá wa nílẹ̀ Yorùbá nìyí. Ta ni yóò yà lẹ́nu báyìí pé ní gbogbo ilẹ̀ Yorùbá pátá, àwọn ọmọlà lókù tí wọ́n ń gun ọ̀kadà níbi gbogbo lẹ́ ò ti rí wọn. Àwọn míì kì í ṣe Haúsá rárá, bẹ́ẹ̀ ni wọn kò gbọ́ èdè Fúlàní.
wọ́n kàn ń pe ara wọn bẹ́ẹ̀ ni. Ìgbà kan wà táwọn gómìnà ilẹ̀ Haúsá ní 2019 láyé ìjọba Buhari lé àwọn ọlọ́kadà kúrò ní ìpínlẹ̀ wọn. Wọ́n ṣe bẹ́ẹ̀ ní Kaduna, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Kano, Kebbi àti Katsina. Wọ́n lé àwọn Haúsá Fúlàní tí wọ́n ń gun ọ̀kadà yìí kúrò ní Sokoto náà. Wọ́n ní wọ́n lé wọn ní Zamfara àti Abuja. Níbo ni wọ́n lé wọn lọ o? Kò sẹ́ni tó béèrè ibi tí àwọn ọmọ wọ̀nyí gbà lọ. Bẹ́ẹ̀ wọn kò lọ síbòmíì ju ilẹ̀ Yorùbá lọ. Àárín ilẹ̀ Yorùbá níbí ni wọ́n wà. Bí wọ́n sì ti dé ni wọ́n parẹ́ mọ́ ilẹ̀ Yorùbá lára. Àwọn náà ni wọ́n fi jàgídíjàgan wọn lé àwọn ọmọ Yorùbá tí wọ́n ń gun ọ̀kadà tẹ́lẹ̀, tó fi jẹ́ lónìí yìí kí ẹ tó rí ọmọ Yorùbá kan nílẹ̀ Yorùbá tó ń gun ọ̀kadà, ẹ ó ti rí Haúsá tàbí Fúlàní 10. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló sì ní nǹkan ìjà olóró nínú àpótí ẹ̀yìn ọ̀kadà wọn, débi pé wọ́n retí ọjọ́ tí ariwo kan yóò ṣẹlẹ̀ ní tí wọn yóò gbé àwọn nǹkan ìjà wọ̀nyí jáde. Níbi tí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran tó yí wa ká nílẹ̀ Yorùbá yìí dé dúró, àsìkò ti tó kí àwọn gómìnà ilẹ̀ Yorùbá gbogbo lọ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n bá a sọ̀rọ̀ lórí ètò ààbò ilẹ̀ wa, kí wọ́n béèrè fún agbára àti àṣẹ láti dáàbò bo àwọn èèyàn tiwọn náà nílẹ̀ yìí. Nítorí bí òfin Nàìjíríà yìí ṣe wà, tó bá sì jẹ́ bí àwọn tí wọ́n ń ṣèjọba ṣe ń lo òfin yìí ni, òfin náà dáàbò bo àwọn Fúlàní tí wọ́n ń pààyàn kiri yìí. Bẹ́ẹ̀ ló sì fààyè ìpalára sílẹ̀ fáwọn ọmọ onílùú tí wọ́n ní ìlú táwọn Fúlàní yìí ń gbé, àti àwọn tí wọ́n ní oko tí àwọn Fúlàní yìí ń fi màálù wọn jẹ. Ó ti hàn gbangba pé nǹkan míì wà nídìí ọ̀rọ̀ yìí o. Nǹkan burúkú kan wà nídìí ẹ̀ tí àwọn olórí wa tí wọ́n ń ṣèjọba kò bá sì tètè wá kinní kan ṣe sí i, kí wọ́n tètè yanjú ọ̀rọ̀ náà. Nígbà tó bá búrẹ́kẹ́, apá àwọn pàápàá kò lè ká. Kí Ọlọ́run sì jẹ́ ká ní Nàìjíríà tí a ó máa pè ní tiwa nígbà náà ni. Bẹ́ẹ̀ kinní náà ti súnmọ́ wa tán pátá báyìí. Bí inú agbáko bá sì ń jó, kí mọ oko ọ̀rẹ́ ẹni o. Ohun tó burú ni pé bí ọ̀rọ̀ ti ń ṣẹlẹ̀ tí àwọn Fúlàní onímàálù ń fẹ́ sọ ilẹ̀ Yorùbá dahoro yìí, àwọn ìjọba pápá ìjọba àpapọ̀ kì í ṣe bí ẹni pé wọ́n gbọ́ ọ̀rọ̀ náà tàbí pé wọ́n ka ọ̀rọ̀ tiwa sí kinní kan. Nígbà tí a bá kó iye àwọn èèyàn tí wọ́n ti pa ní ìpínlẹ̀ Ondo nìkan kalẹ̀, ǹjẹ́ èèyàn yóò fi iye ẹ̀ wé ti àwọn 16 tí wọ́n ní wọ́n dáná sun ní Ẹdó? Ṣebí ojoojúmọ́ ni wọ́n ń pa àwọn èèyàn tiwa nílẹ̀ Yorùbá. Ọjọ́ wo ni ìjọba yóò gbé irú ìgbésẹ̀ tí wọ́n gbé ní Ẹdó yìí lọ́dọ̀ tiwọn náà? Tí wọn yóò tètè kó àwọn ẹ̀ṣọ́ dìde, tí àwọn sọ́jà yóò máa halẹ̀, tí àwọn ọlọ́pàá yóò máa dìgbò lu ara wọn nítorí pé wọ́n pa ọmọ Yorùbá. Bó bá jẹ́ bí ìjọba ti ṣe sọ̀rọ̀ Ẹdó yìí náà ni wọ́n ṣe káàkiri ni, ọ̀rọ̀ àwọn Fúlàní yìí kò ní le tó bẹ́ẹ̀. Àmọ́ nítorí wọ́n nígbàgbọ́ pé kò sí ohun tí àwọn ṣe nílẹ̀ Yorùbá tí yóò lẹ́yìn, wọn kì í bẹ̀rù láti ṣe aburú fún wa. Bẹ́ẹ̀ bó bá jẹ́ Yorùbá ló ṣe báyìí, ìyà tí wọn yóò fi jẹ kò ní jẹ́ kó súnmọ́ ìdí irú nǹkan bẹ́ẹ̀ mọ́ láéláé. Ẹ wo ohun tí wọ́n ń ṣe fún Sunday Ìgbòho lẹ́yìn tó jà fún Yorùbá, tí wọ́n sì rí pé ó lè lé Fúlàní ní gbogbo agbègbè náà lóòótọ́. Wọ́n rí pé wọ́n lè dà sẹ́yìn odi, wọn kò sì jẹ́ kó gbélé. Ṣebí ẹni tó bá gbélé ni yóò ráàyè jàfárá lé. Èèyàn lè wà ní Germany kó máa wá jàfárá Ìgbòho ń dán. Ohun tíjọba sì fẹ́ nìyẹn. Ohun tó ṣe yẹ káwọn gómìnà yìí lọ rí Tinubu rèé, kí wọ́n jẹ́ káwọn àmọ̀tẹ́kùn tiwa náà máa gbébọn, ìbọn gidi tó tàwọn ajínigbé àtàwọn Fúlàní apààyàn yìí, bí kò bá tilẹ̀ jẹ́ èyí tó ju tiwọn lọ. Nígbà tí ìbọn gidi bá wà lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn, bí irin bá kó irin, ọ̀kan ni yóò tẹ̀ fún ọ̀kan. Àmọ́ ká máa gbé ṣakabùlà lọ pàdé àwọn Fúlàní tó ń lo AK-47 bí ẹni ń fa ara ẹ̀ fún ikú òjijì pani. Àwọn àbọ̀ ìwádìí báyìí ní ìjọba gbọ́dọ̀ yẹ̀wò kíákíá, pàápàá nítorí ó ń bọ̀, àfi ká tètè ya dé àwọn fún o. Bẹ́ẹ̀ ogun àwítẹ́lẹ̀ kì í parọ́, àmọ́ arọ tó bá gbọ́n nìkan ni. Ọláyíwọlá Alága ló ṣe ìwádìí yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.